Aláròyé máa wí o. èyí ni ìdájọ́ ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ owó ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun tó wà ní báǹkì UBA. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Òṣogbo, májísírèètì Adéyẹbá, ti pàṣẹ pé kí báǹkì UBA kò gbọdọ̀ san owó kankan fún àwọn alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress mọ́. Bákan náà ni kóòtù ní àṣẹ tí òun pa pé kí wọ́n wọ́ àwọn òṣìṣẹ́ báǹkì náà wá gbọdọ̀ di mímúṣẹ láì fi falẹ̀ mọ́ rárá. Bẹ́ẹ̀ ni ìgbẹ́jọ́ ẹ̀sùn tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi kàn wọ́n gbọdọ̀ tẹ̀síwájú. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 10 oṣù kejì ọdún yìí ni májísírèètì Adéyẹbá dájọ́ wípé títí dìgbà tí ẹjọ́ tó wà ní kóòtù yóò fi parí, báǹkì UBA kò gbọdọ̀ dòwò pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n pe ara wọn ní alága ọ̀hún mọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló lọ sí kóòtù láti lọ́ọ́ fi ẹjọ́ báǹkì UBA àtàwọn òṣìṣẹ́ rẹ̀ sùn lóṣù kìíní ọdún yìí. Wọ́n ní níṣe ni wọ́n gbà láti ṣí àkáǹtì fún àwọn tí wọ́n pe ara wọn ní alága àti kánsẹ́lọ̀ níjọba ìbílẹ̀ 30 tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba sọ síwájú pé kódà báǹkì UBA ti gbà wọ́n láàyè láti máa gba owó wọlé àti sanwó síta látinú àkáǹtì yìí tí wọ́n sì mọ̀ wípé kóòtù ti lé àwọn alága àtàwọn kánsẹ́lọ̀ ẹgbẹ́ APC yìí kúrò lọ́fíìsì. Nínú ìwé ìpẹ̀jọ́ tó ní nọ́mbà MOS/601C/2025 ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ wípé ṣe ni ilé ìfowópamọ́ UBA àtàwọn òṣìṣẹ́ rẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tako àṣẹ ilé ẹjọ́. Àwọn tí wọ́n pè lẹ́jọ́ pẹ̀lú báǹkì UBA ní alákòóso àgbà báǹkì náà Oliver Alawuba, olùdámọ̀ràn fún báǹkì UBA lórí ọ̀rọ̀ òfin Billy Odura àti igbákejì alákòóso àgbà Chukwuma Nweke. Nígbà tí ìgbẹ́jọ́ wáyé lórí ọ̀rọ̀ ẹjọ́ yìí lọ́jọ́ Ẹtì Friday 30 oṣù kìíní ọdún 2026, adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà AA Adéyẹbá kọ̀rọ̀ ojú sí bí àwọn olùjẹ́jọ́ kò ṣe yọjú sí kóòtù. Nítorí náà ó pàṣẹ pé kí àwọn ọlọ́pàá mọ gbogbo ọ̀nà láti rí wípé báǹkì UBA àtàwọn òṣìṣẹ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà nínú ìwé ìpẹ̀jọ́ náà dé kóòtù. Àmọ́ nígbà tí ìjókòó ilé-ẹjọ́ wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, agbẹjọ́rò fún olùjẹ́jọ́ HB Williams sọ fún kóòtù pé àwọn ọ̀gá báǹkì yìí ti lọ sí ilé-ẹjọ́ gíga láti fagilé ẹ̀sùn ìwà ọ̀daràn tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi kàn wọ́n. Ó ní kí ilé-ẹjọ́ májísírèètì káraró lórí ẹjọ́ náà títí dìgbà tí ilé-ẹjọ́ gíga yóò ṣèdájọ́ lórí rẹ̀. Ṣùgbọ́n agbẹjọ́rò fúnjọba Abíọ́dún Badiora tako àwíjàre agbẹjọ́rò olùjẹ́jọ́ pẹ̀lú àbá 71 ìwé òfin ìwà ọ̀daràn ti ọdún 2025 ti ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí wọ́n lò, eléyìí tó sọ wípé kò ṣeé ṣe láti dá ìdájọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn dúró rárá. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.